Ǹjẹ́ mo tún dé lónìí nínú Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Àbíòye. Ẹ mọ̀ pé tí mo bá ti dé, ọdún ti dé tòwe nù. A tún ti gbóhùn míì dé ní tòní o, àti kò náà mọ ó ti jìnnà. Ǹjẹ́ ìrókò ìródò onílé àlejò ẹ súnmọ́ bí ẹ wá bá mi jẹ́. Òwe Yorùbá kan ló sọ wípé ẹ jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí ó pa ni àá jìnnà sí ni. Ẹ jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí ó pa ni àá jìnnà sí ni. Òwe yìí, òwe ìkìlọ̀ ni. Yorùbá máa ń lò ó láti kan ènìyàn nílọ̀ nígbà tí wọ́n bá rí wípé ó ń ṣe àfọwọ́fà tàbí ká pè ní àfọwọ́fà. Nígbà tí èèyàn bá ń ṣe àfọwọ́fà ni Yorùbá máa ń lo irú òwe yìí wípé ẹ jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí yóò pa ni àá jìnnà sí ni. Bóyá nígbà mìíràn a lè rí bóyá ẹni tí àwọn èèyàn tí wọ́n ti rí gẹ́gẹ́ bí ọmọ ìta, bóyá ó wá ń ṣe nǹkan sí sàkání ènìyàn tí a wá wò wípé ṣèbí òun ò jẹ̀bi, òun ó jà fẹ́tọ̀ọ́ mi ni, ṣèbí òun ò jẹ̀bi, òun ó jẹ́ kó yé wípé èmi náà ò gọ̀. Yorùbá máa sọ fúnra ẹni bẹ́ẹ̀ wípé ẹ jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí ó pa ni àá jìnnà sí ni. Ìyẹn ni wípé kí irú ẹni bẹ́ẹ̀ kí ó pààrọ̀ àtọ̀dọ̀fín inú rẹ̀, kó ṣe jẹ́jẹ́, kó tẹ̀ kẹ̀jẹ́kẹ̀jẹ́, kí wọ́n bá irú ẹni bẹ́ẹ̀, kí wọ́n bá fa wàhálà. A rí wípé ejò ó jẹ́ ẹranko olóró kan. Tí èèyàn bá wá sọ wípé ibi tí ejò wà lòun ti fẹ́ máa ṣeré, ibi tí ejò wà lòun ti fẹ́ máa gbafẹ́, a rí pé irú ẹni bẹ́ẹ̀ Yorùbá sọ wípé ara ikú ni òun rè. Wọ́n máa ń lò ó láti kan ènìyàn nílọ̀ nígbà tí ènìyàn tí ó bá fẹ́ máa ṣe àfojúdi sí ohun tí ó lè pa irú ẹni bẹ́ẹ̀ lára. Bí tòní ó tún ṣe mọ nù. Ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ wá látẹ̀yìnwá, tí mo sì ń bẹ̀ wá ní gbogbo ìgbà náà ni wípé Please subscribe. subscribe YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Lẹ́yìn tí ìgbà míì táwọn fi pàdé ńkọ́, ẹ̀yin ò ní kú, èmi ò ní kú. Akínọlá Ọlámídé náà lèmi jẹ́, bàbá mi ní jẹ́ Àbíòye. Títí ìgbà míì ńkọ́, ire o.